dẹ̀ blame yín àti Tọ́pẹ́ ni mo blame because àti Tọ́pẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé olówó kọ́ ni yín báwọn èèyàn tẹ̀ ṣe wá ń bẹ̀ yín lọ́tún àtòsí you feel purpose bọ́lẹ̀ inú mọ́tò you were inside your vehicle bọ́lẹ̀. kò yẹ káwọn èèyàn bẹ̀ mistake táwọn èèyàn ṣe nìyẹn no kò yẹ kí wọ́n bẹ̀. no wọ́n bẹ̀bẹ̀ pé kọ́ńtẹ̀sì ní sùúrù pé kọ́ńtẹ̀sì dé sókè pé kọ́ńtẹ̀sì lọ ṣe kíní ẹ̀ pé kí alájà wá rí o like bóyá alájà máa apologize fún ẹ pé àǹtí mi ṣe birthday that was it ó ṣe pé bóyá àwọn èèyàn ń bẹ̀bẹ̀ pé ó dá tipátipá kó kọrin bọ́ ẹ má dàbí pé wọ́n ti sanwó àti Tọ́pẹ́ ti gba owó millions lásán. èyí máa ń ṣe èmi ò bílí pé èyí máa ń bọ obìnrin owó ti pọ̀ jù ló. ọ̀rọ̀ ọmọ ní ti gbọ́ ní gbogbo èèyàn ọmọ nàìjíríà pátápátá níbi ọjọ́ bíi sista Lizzy Anjorin tí wọ́n pe àǹtí Tọ́pẹ́ Àlàbí sí tọ́lá àǹtí Tọ́pẹ́ Àlàbí dẹ̀ débẹ̀ tán yìí àwọn lè ṣe surprise package fún sista Lizzy Anjorin yìí pé kódà wọ́n fárígá pé wọ́n bẹ̀ wọ́n tì ìwọ kódà wọ́n sọ pé wọ́n mọ̀ bọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n gbé wá o ìpè nù ṣùgbọ́n wọ́n yí àwọn àgbà sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní o kí ni dí kí ló lè fà á táǹtì Tọ́pẹ́ Àlàbí fi sọ pé àwọn lè ṣe surprise package ni ìwáyà gbọ́rọ̀ ọ̀hún gangan bí ọ̀rọ̀ ọ̀hún ṣe lọ ìwáyà gbọ́ lẹ́nu sista Lizzy Anjorin fúnra rẹ̀ ìdí gangan ìwáyà gbọ́rọ̀ ọ̀hún torí agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà léèrè ìmọ̀gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tá a ti máa mú gbogbo tó ìṣẹ̀lẹ̀ wá tá a ti máa mú wá sí etí gbọ̀yìn ìwọ fún àǹfààní yìí tètè subscribe sórí ètò kíyìn náà jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò. ẹ wo a dẹ̀ sọ fún wọn fún èmi lọ jókòó sí the other side mò ń dúró pé kí everybody kàn kóra jọ ká wá ṣe surprise fún mo dẹ̀ dúró dàbí. ẹ̀yin fẹ́ ṣe surprise fún mi kí lè mi sọ fún gbogbo ẹgbẹ́ kẹ́ má ṣe fún mi kí ni mo ní kẹ́ má ṣe. ẹ mọ̀ pé kò sí bó ṣe rí náà wọ́n ṣe máa ṣèkọ́ fún yín tẹ́yìn náà máa mọ̀ pé yes. ó ṣàtìyẹ yín dúró bí o. mo ti gbọ́ mo ń gbọ́. so mo dẹ̀ pàlẹ́ mo wá rí pàlẹ́ òjò tí wọn kí ló ṣẹlẹ̀ a lè lọ bá wọn. èmi dẹ̀ lọ bá mo ṣáà rí tó rẹ́lú náà drag pẹ̀lú wọn mo dẹ̀ lọ bá wọn pé kí ló ṣẹlẹ̀ sà ọkọ wọn ni lèmi bá sọ̀rọ̀ wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé Lizzy ọmọ wọn ni. sìsá ló sọ bẹ́ẹ̀ ká. no ọkọ wọn sìsá wà nínú mọ́tò tí ọkọ wọn jókòó síwájú ọjọba wọ́n ní Lizzy ọmọ wọn ni pé tí Lizzy bá fẹ́ ṣe nǹkan pé ó máa sọ fún wọn ó máa pè wọ́n ó máa sọ fún wọn wọ́n ní surprise nìkan tá fẹ́ ṣe náà torí àbí ṣe surprise ní sọ wọn ò lè pé wọn ò mọ anything tó ń ṣẹlẹ̀ wọ́n wá ní láyé o àwọn ò ní bọ́lẹ̀ o àwọn ò ní wọlé o torí Lizzy ò jẹ́ káwọn. ṣe charges surprise ni àbí charges party. surprise ni party ṣe party. change budget ẹ jẹ́ kí n sọ nǹkan fún mi láàrin èmi àti tí bá fẹ́ ṣe nǹkan máa pè wọ́n. number 2 tí mi ń ṣe birthday àfi ìka ẹ̀dá ló máa sọ pé mo máa celebrate birthday mi ò kí ṣe birthday ṣé you understand but reaction wọn mi ò fi in best position láti judge mi ṣùgbọ́n nínú tèmi dùn torí Ọlọ́run ló mú yín ojú wa báyìí. ẹ má sọ̀rọ̀ sókè ẹ̀kọ́ fọwọ́ kà ó tó ọwọ́ mélòó kẹsàn-án ó pọ̀ ó pọ̀ ó gara. lẹ́sàn. ó gara o. ọmọ olùfẹ́ yín láti ìlú òyìnbó. ẹni wọn sí ọ̀kan ló gbówó yẹn lẹ̀. àwọn mélòó gbé lẹ̀. àwọn wọ́ríọ̀ ni. sọ́ọ̀nù ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn àwọn warriors náà ni àwọn tí mo mọ̀ pé wọ́n front kìíní yẹn gangan. ẹ jọ nẹ́tíwọ̀kì wá pọ̀jù ẹ bọ́ síbí mo ń gbọ́. Ṣọpẹ́ wọ́n pẹ́ nìkan ní ṣọpẹ́ mi lẹ́yìn rẹ̀ wọ́n mi ṣọpẹ́. ẹ lówó gan o. wọ́n pe ẹnìkan ní manager EFCC Zion food mi ìmọ̀ wọn náà wọ́n pe ẹnìkan ní ọlá ìwàlẹ́wà ni wọ́n ní wọ́n lórúkọ wọn sí mélòó ni wọ́n àtẹ̀mí náà mẹ́rin náà ni. ẹ̀yin mẹ́rin wọn náà bá wọn dáwó ìjọba wọn náà ti ń dá mílíọ̀nù báyìí. Alájà Lizzy Alájà Lizzy torí àwọn tí wọ́n wà káàkiri àgbáńlá ayé à ń gbọ́ mílíọ̀nù mélòó ó ní táwọn gbọ́ tẹ́lẹ̀ o. ẹ má dárúkọ ẹ̀. kàyéfì ńlá mọ̀mọ́ nìyí o nípa ọ̀rọ̀ Lizzy Anjorin
àti mọ̀mí Tọ́pẹ́ Àlàbí ṣé mọ̀ yí Lizzy Anjorin mọ̀mọ́ ṣe ọjọ́ ìbí rẹ̀ o ìgbẹ́ náà fáǹsì wò pé kí n la lè fi ṣe surprise fún Lizzy Anjorin ìgbẹ́ náà fi náyà pé àǹtí Tọ́pẹ́ Àlàbí ó lẹ́tí kẹ́ o ìyẹn pé kán yá ṣe surprise package fún Lizzy Anjorin ìyàlẹ́nu ṣé wàá rí ìyàlẹ́nu tó yà nìyàn lẹ́nu bẹ́ẹ̀ ni pé ẹyin tá àǹtí Tọ́pẹ́ Àlàbí ṣe débẹ̀ kódà ẹyà àti Tọ́pẹ́ Àlàbí sọ pé no páwọn àwọn lè kọrin fún àwọn lè ṣe surprise package fún Lizzy Evangelist Tọ́pẹ́ Àlàbí wọ́n ní àǹtí Tọ́pẹ́ Àlàbí hàn màmá bọ́lẹ̀ nínú mọ́tò ṣùgbọ́n kí ló lè fàdí ọ̀rọ̀ kí ló lè fà tó dẹ̀ jẹ́ pé ọ̀dẹ̀ ti sanwó fún àǹtí Tọ́pẹ́ Àlàbí tí gbogbo rẹ̀ ìmọ̀ irúṣẹ́ bí yé ni ṣùgbọ́n kí ló lè fà gangan ìwáyà gbọ́rọ̀ ń bẹ̀ òwe hàn Yorùbá wọ́n yẹ agbẹ́jọ́ ẹnìkan dá agbọ̀nsẹ̀ka ní ìjáwáyà gbọ́rọ̀ ìjáwáyà gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. ló bá rí wípé ibi tóun wà yìí kì í ṣe ibi tó yẹ kóun wọ̀ ó tilẹ̀ jẹ́ wípé surprise birthday òní wọ́n ní kún wá ṣe fún Lizzy ṣùgbọ́n kò mọ ẹni tí ń lọ ń ṣe surprise birthday yìí fún pàtó nígbà tó dé ọ̀dọ̀ Lizzy òun ló ṣe mọ̀ wípé Lizzy Anjorin òní òun lọ ń ṣe surprise birthday fún ṣùgbọ́n ó yani lẹ́nu bí Evangelist Tọ́pẹ́ Àlàbí bí wọ́n ṣe gbé bọ́ọ̀sì wọn wá pẹ̀lú àwọn báǹdì wọn láti wá ṣe surprise birthday ọ̀hún ni wọ́n rí wípé ọ̀dọ̀ Lizzy Anjorin ò ní àwọn wà ẹ̀yìn èèyàn àwọn nìkan ló mọ tí wọ́n rí o bí wọ́n ṣe dé ọ̀dọ̀ Lizzy nígbà tí wọ́n wọ agbègbè ọ̀hún ni wọ́n rí àwọn èèyàn tó wà níta ṣé ká sọ wípé àwọn ìyá onírú àwọn ìyá aláta àwọn ìyá oníwòsíwòsì èyí tí wọ́n bá ní ẹnu ọ̀nà Lizzy Anjorin eléyìí ló discourage Tọ́pẹ́ Àlàbí láti wọlé ni àbí ká sọ wípé ìròyìn tí Tọ́pẹ́ Àlàbí ti ń gbọ́ káàkiri lórí Lizzy Anjorin eléyìí ló fà á tó fi kọ̀ láti wọlé ẹ̀yìn èèyàn Tọ́pẹ́ Àlàbí kò wọlé o láti lọ ṣe iṣẹ́ tí wọ́n gbé fún ẹ̀yìn èèyàn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o wọ́n ní ṣe ni Tọ́pẹ́ Àlàbí tó dá owó èyí tí wọ́n san padà fún lójú ẹsẹ̀ tó ní kójú mọ́ ríbi gbogbo ara lògùn ẹ̀ ó lóun ò ní wọnú ṣọ́ọ̀bù Lizzy Anjorin lọ ẹ̀yìn èèyàn Tọ́pẹ́ Àlàbí ò wọnú ṣọ́ọ̀bù Lizzy Anjorin láti lọ ṣe surprise birthday fún un wọ́n ní ṣe ni Tọ́pẹ́ Àlàbí jápa ẹ̀yìn èèyàn wọ́n ní Tọ́pẹ́ Àlàbí ó ferege in tó lé Tọ́pẹ́ Àlàbí kúrò lọ́dọ̀ Lizzy Anjorin àwọn nìkan ni wọ́n lè ṣàlàyé o in tó mú wọn dọ́fẹ́ lọ́dọ̀ Lizzy Anjorin àwọn nìkan wọ́n lè ṣàlàyé ẹ̀yìn èèyàn wọ́n ní ṣe ni Tọ́pẹ́ Àlàbí tó ferege tó fẹsẹ̀ fẹ́ tí ń sá lọ lálálá àfi bẹni tó rí òkú ẹ̀yìn èèyàn àǹtí Tọ́pẹ́ Àlàbí ò lè ṣàlàyé ní tí wọ́n rí o eléyìí gbẹnutẹ eléyìí lágbára o látìgbà tá a ti gbọ́ èyí tí Evangelist Tọ́pẹ́ Àlàbí èyí tó ti lọ mọ́ ṣe surprise birthday fún àwọn èèyàn sí fún gbogbo àwọn celebrities gan pàápàá àtúntì rí níbi tí a ti rí tẹ́nìkan ti sanwó fún Tọ́pẹ́ Àlàbí wípé kí wọ́n lọ ṣe surprise birthday tó débẹ̀ tó sì ferege eléyìí yanilẹ́nu eléyìí gbẹnu tán o eléyìí jọni lójú ẹ̀yìn èèyàn ìròyìn tó ń lọ káàkiri orí ayélujára lèyí kí wá lásọ wípé ó lé àǹtí Tọ́pẹ́ Àlàbí kúrò lọ́dọ̀ Lizzy Anjorin àmọ́ wàá ṣe nǹkan o eléyìí gbẹnu tán o ẹ̀yìn èèyàn kí ni nǹkan tẹ̀yìn náà rò lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ. ìmọ̀mọ̀ bínú járe bí mo ṣe wọlé ló yẹ kí mi kí mo kí gbogbo yín lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ̀yìn tí ń wò mí tẹ̀yìn tí ń gbọ́ mi lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀yìn fi ń wò mí ojú náà mi àfọ́ etí tẹ̀yìn fi ń gbọ́ mi etí náà mi àdì oríire bí iye etí yẹn mi àgbọ́ fáfà níyìn tètè subscribe subscribe sórí ètò kíyìn náà àjàǹfààní bàbá tó ṣe mú fún tábà ṣe mú wá fún yín lólùfẹ́ rẹ̀ àti fún gbogbo yín ọmọ Nàìjíríà pátápátá iṣẹ́ ìfọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo wọn tẹ́tì gbọ́ kó kan lára kí n láìkì rẹ̀ òyìn náà bá fẹ́ sọ kí n sọ sí àpò kọ́mẹ́ǹtì ìwọ agbára Ọlọ́run Elédùmarè bí n ṣe ń ṣe yẹ ẹ̀mí àṣàṣetì lọ́dún ọ̀rẹ́rẹ́ lọ́rọ̀ yín ajá sí ìwọ.